Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ẹ̀yin olóríire tẹ́ ń wò wá káàkiri àgbáńláyé tẹ́ ń bá wa wo iléeṣẹ́ móhùnmáwòrán tèmi tiyín ti gbogbo wa lápapọ̀ tá a mórúkọ rẹ̀ sí Ìhà Ìmọ̀tán Yorùbá tẹlifíṣàn. A tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa bá a ti máa ń ṣe. À ń bẹ lọ́dọ̀ olólùfẹ́ wa ọ̀rẹ́ wa àṣeyìí wal imam tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti àpọ́nlé mo fi dá orúkọ wọn. Báyìí tó bá já sí pépà àkọ́kọ́ tẹ̀wọ̀n fídíò wa rèé. Orúkọ tèmi ni Aṣíyẹ́fẹ́ Ma'rúfì ìgbàláyé ẹni ọlọ́run dá àlùjọ̀nnú èèyàn ọmọ bàbá ńlá rò ó. Mo kí gbogbo yín wípé a kú déédé àsìkò yìí, a kú àtìlọ àwẹ̀. Síwájú kí n tó tẹ̀síwájú kí àrọ́ tó máa tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fẹ́ bá wa sọ. Ẹ jẹ́ àkọ́kọ́ fi Al-Qur'ani bí àyà méjì àbí mẹ́ta wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. Láì ní tó nà pẹnu. A'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا بما كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار mùsùlùmí tó fòlókè àtẹnìrìnà àtẹni tó wọ́n mọ́tò àtòní kẹ̀kẹ́ ilé wa ta fi sílẹ̀ pẹ̀lú dúkìá olúwa tó níṣọ́ rẹ̀ ìṣọ́mú mi àsàlámù alá Muhammad sàlámù alayka أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى علمه ثم الصلاة والسلام على أشرف المرسلين حبيبنا محمد وعلى وسلم وعلى آله وأصحابه وأتباعهم إلى يوم الدين السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أدوكي صلوبا لله أفضل لقى الحمد لله أباوني أفضل الذي كتب على نفسه البقاء وكتب على كل خالقه الفناء ọba tó fi ìfàn bẹ lọ́kàn yìí kése tó fi ròyìn ara rẹ̀ nínú ààfin rẹ̀ tó wá fi títán tó fi ròyìn gbogbo ẹ̀dá tó dá láyé ọlọ́ọ̀ba náà ni a fún lọ́pẹ́ alhamdulillah. ọpẹ́ wa bákan náà àwa náà ni à ń bẹ lẹ́nu tí ń ṣe ìrètí Ramadan náà àwa náà ni Ramadan wọn bá láyé ó bá láyé rẹ Ramadan wọn ń kásẹ̀ ńlẹ̀ báyìí àwọn kan lájọ bẹ̀rẹ̀ tí wọ́n lè rọ̀ fẹ́ láti bá a débi tá a bá a dé yìí. máa ń já wọ̀rọ̀ ní máa tẹ̀lé ṣúkìrì lámù yàtọ̀ṣà láàrin máa ti mú kí káàdà. àwọn kan lájọ bẹ̀rẹ̀ Ramadan wọ́n bẹ nínú sàárè báyìí. máa ń já wọ̀rọ̀ ní máa tẹ̀lé ṣúkìrì lámù
àwọn kan lájọ́ bẹ ramadana nínú wọn bẹ lọ́sítù yàkàṣà aláàmì máti mú bíbá àdá wọn bẹ lọ́wọ́ wọn ní kúkúrú bí ní máti ìjàbí òrìlá láti ní nínú wọn bẹ hàn jẹ́wọ́ ayé kan jẹ́wọ́ gàwádìíyá wà sókèwù àbíkọ́ ọ̀gá wọ́n ṣẹ́kù kí ni nǹkan tá a ṣe fọ́lọ́run tó fi ṣe wa kò ṣágbára wa ní àti mímọ̀ ṣe wà láyé ṣàkàrí tó ń láàbí ìdá àtàkùn. èyí tá ń ṣe yìí a fi ń dúpẹ́ fún ọlọ́run ní gẹ́gẹ́ bí ọlọ́run bá náà ṣe ní ká bá dúpẹ́ a máa lékún orí ọpẹ́ wa. wọ́n dà ká mi láàrin kọ́bí kọ́ńdà mọ̀gbọ́n lára lè la ìkọ́bí kọ́ọ̀là. èyí tó ṣe fún wa yìí a máa lóore o. ìdèdèlà. ẹ̀yìn láti àti ọlọ́run àlékún gẹ̀ kọ́ máa lọ bá ara yẹn lọ́wọ́ sallallahu alayhi wa sallam. lórí ànábì wa Muhammad àwọn àfa wa tamantọ fún bàbá wa Maulana Sheikhana Abdul Qadir rahmatullahi ala riwayatina Sheikhana Ahmad Rifai da salati afidiqai awliyai sadiqi Sheikhana Ilyas afidiqai awliyai sadiqi taslimi afala ilaha illallah imamatu ala islamina sahibu shirkuni الله عليه واجما البدوي قل هو الله عليه الاشراف يحيى صلاه احمد بن وجه الله وكوني كريما àwọn tó wá kú táwa ń fohùn wọn sásọ ọ̀gá mi olówó orí mi bàbá mi Sheikhana Zikrullah ẹni Mustapha bàbá wọn fún ulama Muhammad Shuaib dáhùn aláwọ̀ ayá àtàwọ̀. mo fi kíkí àwọn bàbá yìí mo fi kí àwọn tó ṣọlọ́kọ̀ mi wáyé ìyá mi náà sọ́wọ́tò àríkẹ́ bàbá mi òjò wáànù ọlọ́ba mi lọ́rẹ̀ ní wọn. àmín. ànákù bàbá àdàlùmárìfà ọlọ́mọdé ó tó sí wọn. àmín. àwọn ti eléyìí a fi kí olùgbọ́wọ́ iléeṣẹ́ dáńbẹ̀ yìí bàbá wa Al-Ma'rufi ìgbàláyé wòlíì ọlọ́run tó hàn ọlọ́ba lọ́rẹ̀ ní wọn. àmín. àkàsábú àgbàdà sí ìgbà ọlọ́mọdé ó tọ́ sí wọn. àmín. ọ̀dà káyọ̀lẹ̀ àpọ̀yúmù lọ́dọ̀ ọlọ́run. àmín. bàbá wọn jẹ́ nìkan tí wọ́n jẹ́ olùfẹ́ wa púpọ̀. inshallah. àwọn bá ní bàbá olùfẹ́ wa ni wọ́n kì í ṣe tá a bá rí kọ́ nípọ̀ àti ní gbangba. tẹ́mi àti alábàjọ́ sọ̀rọ̀ báyìí ó wọ òun wípé gẹ́gẹ́ bí ẹni bàbá àjọ àlẹ́yẹgbẹ́ náà àti jésù náà àjọṣe lẹ́yìn ọgbẹ́. ọ̀nà ń jìn bàbá ọlọ́mọkà lẹ́yìn yóò. àmín. ọ̀dà káyọ̀lẹ̀ àpọ̀yúmù lọ́dọ̀ ọlọ́run. àmín. jàmbá mùsùlùmí lọ́kùnrin lóbìnrin kí ni nǹkan tí abẹ́bá wa sọ àwẹ̀ ramadana ló ti ń kásẹ̀ ńlẹ̀ yìí ǹjẹ́ èmi tí mo gbà á abẹ́yìn náà tẹ́ gbà á tó ní kálukú wa ṣá lè fọwọ́sọ̀yà wípé ìtí ń bọ̀ yóò bà wá láyé. àbí ṣá lè fọwọ́sọ̀yà wípé ẹyọ kan àbí méjì tó kù tí ó fi jálẹ̀ yìí ṣá lè fọwọ́sọ̀yà wípé á gbà tán ọlọ́wọ́ abẹ́rẹ́ ọlọ́run wá ṣe ní ramadana pin ẹ̀mí pin o. àmín. àwọn ìjọsìn tá a ṣe ní ramadana nínú ramadana nìkan náà ni ó pin ni àbí lẹ́yìn ramadana ìjọsìn ó tún tẹ̀síwájú. ọlọ́wọ́ bá àlejò ọlá ó ń bá mi sọ̀rọ̀ ó ń bọ́ ní kálukú wá sọ̀ nínú sọ́ọ̀lù táwọ̀bà ọlọ́wọ́ ní wal mu'minuna wal mu'minat. a'udhu billahi minash shaytanir rajim. bismillahir rahmanir rahim. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض. بعضهم أولياء بعض. ẹni tó bá dáa fún nínú yín kó wọ́n ti ẹni tó kù díẹ̀ káà tó fún. بعضهم أولياء بعض. ẹni tó bá ti gùnkè nínú yín kó wọ́n ti ẹni tí ò ti gùnkè nínú. أولياء بعض. ẹni tí bá dáa fún nínú yín tí ń dánwò ní lájọ wà lásìkò kó wọ́n ti ẹni tí ò ti ríwọ̀. أولياء بعض. ọlọ́run ní Islam. Ramadan yìí bí tó ṣe jayé tó jà lẹ́nìí àwọn kan bẹ oúnjẹ sàárì ọ̀tọ̀ ní ìṣínú ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ sì ni àwọn kan bẹ wọ́n máa bùyàn lówó ràgbàtà. Ramadan tó lọ́wọ́ ní gáńgbà yìí dá ń gbà yìí ọlọ́run fi sọ́jà kan bẹ nínú ìtọ́lọ́run gbé pamọ́ tí sọ́jà yẹn ò mà sí wa pé sọ́jà ayé wọ́n máa fún wa ní 40 kan minus 50 years nínú ọdún rẹ̀
أولياء بعضهم يأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر الله تعالى كل ما أبلغه الله تعالى من معاصي كفار وغبا إن شاء الله. Ọ̀dọ́ ni mo kọ́ ọ̀dọ́ nǹkan lọ́wọ́ bá lọ́wọ́ nífẹ̀ẹ́ sí ká máa bẹ̀rẹ̀ sákèésì lágbájá ọlọ́run ní ká ṣe báyìí. Anábìwọ̀n Muhammad a lè fẹ́ nìkan ní múmìnì lópin ìgbà tó ti gẹ́gẹ́ kí ni ó ń bínú sọ́mọ làkejì rẹ̀ níta nítorí pé nǹkan tó náà ń ní kó má ṣe òun ló ṣe. Ìgbàwọ̀ ni kó má rìn òun ló rìn oúnjẹ táwọn ní kó má jẹ òun ló ń jẹ ẹni tí bá ń bínú sí ọmọ làkejì ẹ̀ mú ìnílẹ̀ àtúntà tó yẹ yẹn olùgbàgbọ́ òdodo ni. Àmọ́ ọmọ oúnjẹ lédè yẹn kò fún ẹ lóúnjẹ jẹ ó sunkún nílé yẹn kò fún ẹ ló kòkò lóbi jójú ẹ̀ ó wá ń bá a bínú wà láyé oṣù ìgbàgbọ́. ọ̀yẹ́ ni àwọn náà ní ilé mọ̀ ń kárí. bẹ́ẹ̀ sì ni ẹ máa ń pàṣẹ dáadáa fúnra yín ẹ máa pọ̀ fúnra yín níbi ìmọ̀ àwọn nǹkan tí ò dáa àwọn nǹkan tí ó dáa máa ń kọ̀ fún ayé nípa rẹ̀ òun ni Ànábì wa Muhammad tó ní pẹ̀lú wọn àmì nǹkan mú nǹkan fárí ìdá irú bí ẹ̀díhì àwọn ilé fàáníhì àwọn bí kọlùbíhì Ànábì wa Muhammad ó ní nǹkan tí ó dáa nínú nǹkan tí ó dáa nǹkan mẹ́tàlá ni wọ́n tún ṣe alákọ̀ọ́kọ́ a máa ń fi ọ̀rọ̀ a máa fi tún nǹkan tí ó dáa ṣe lápẹjú wọn nínú Ramadan táwọn yìí bí àwọn láyé táwọn bàbá wa Muhyiddin Muhammad Hasan bàbá wa Hussaini Imam Wafa nínú tafsir wọn èèyàn méjì ló dá wá sí wọn Ramadan ló tó dá gbàtà ṣàlá àmọ́ wọn nílẹ̀ màálù wọn wọ̀ fún wọn ibi máa ṣe dáadáa àti máa pọ̀ fún níwọ̀n ìbàjẹ́ wọn fi àmọ́ wọn àwọn àṣìṣe ṣe lẹ́yìn ẹjọ́ ló bẹ̀ sílá ẹjọ́ wọn fi hàn lẹ́yìn àwọn àfáàkà ń kọjá àwọn ẹni ọlọ́run níṣì àwọn ẹni tàná ǹjẹ́ òun ẹnu wa tí ó ti mú káwọn èèyàn tó bẹ̀ sílá náà wa. ọ̀rẹ́ ní ọ̀nà àná ni mo ń gbà. ويقيمون الصلاة ويؤتون الزكاة ويقيمون الصلاة ويؤتوا الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمكم الله إن الله عزيز حكيم. Ṣé àwọn nǹkan tí mo sọ yìí o, ìjọba ọmọ ní máa kẹ́wọ́n. Ọ̀yà àbùkù ńlá ọ̀gbìn. Inna Allah àdídùn عسى الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار عسى الله المؤمنين والمؤمنات تجري من تحتها الأنهار. Ẹlòmíì fi èsì sínú ẹ̀ tó bá kò nínú èsì yóò tún bọ́ sínú èsì mọ́tò. Ọlọ́run ní èsì mọ́tò tó rí àti èsì ayé tó rí kò jẹ́ ìkẹ̀kẹ́ lọ́kẹ̀ tí a ń nà ṣe ń tajárì ní tàhátì àlànà. Ìyáàmọ̀ ẹ̀mí wọn náà bá wọn pèsè kalẹ̀ fún fẹ́ni tó bá tẹ̀lé àwọn nǹkan tí mo sọ yìí. Ilé ìdẹ̀ra kan tí èsì rẹ̀ yóò mọ ju èsì ayé lọ. Níbí náà fi ilé ìdẹ̀ra yìí àwọn ọ̀dọ́ tí èmo ló ń ṣe nínú rẹ̀. Ọlọ́run ní tó o fẹ́ lọ́dún yóò máa bẹ́ẹ̀ tó máa láyà mú tù fi há ó máa ṣe níbẹ̀ ó ní àwọn oúnjẹ tó bá fẹ́ jẹ tó bá ti ń wò lókàn tó fẹ́ jẹ báyìí oúnjẹ ó sì máa rí jẹ lẹ́kẹ̀ẹ́ náà nǹkan tó bá wù ẹ́ ń tó fẹ́ kí ni ó fẹ́ rí ṣe ó máa ṣe tọ́kọ́ lọ́wọ́ bá ní nínú àlejò ẹ̀sẹ̀ yìí àwọn obìnrin kan bẹ́ẹ̀ lẹ́mẹ́ kí ni iwájú wọn ó gbó dáadáa ni ẹ̀yìn wọn ó gbó dáadáa ni obìnrin tẹ́nìkan ò tí fọwọ́ kàn tẹ́nìkan ò tí da tí wọ́n ti kó ẹ̀kọ́ títún lábẹ́ رضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. Gbogbo nǹkan tí mo sọ fún yìí, ọ̀rẹ́dẹ̀ wa ló ń bí èmi ọlọ́run ọba iná ńlá ẹ̀ha kẹwàá ló ń bí jù ẹwà lórí èmi ọlọ́run ọba iná ńlá ẹ̀ha kẹwàá ó dà nípa àwọn àlefa odò lẹ́yìn. Ni ọba tó lẹ́sàn tó tóbi lọ́sàn tí ń ṣe irú rẹ̀ ayọ̀ àṣírí o. Lọ́kùnrin lóbìnrin, kí ni tó kú ọ̀rọ̀ ọba gangan? Òun náà ni wípé Ramadana tó ń lọ yìí ẹ má jà á fi ilẹ̀ tó bá lọ.
àwọn dáadáa tá a máa ń ṣe níbẹ̀ ẹja tẹ̀síwájú nípa rẹ̀ àwọn ìwà tí ó dáa ta fílẹ̀ ẹja jìnnà sí ramadana abáwò nígbà tí ramadana ní tó dà nísì la ilaha illallah àti ramadana fẹ́ bẹ̀rẹ̀ Ànábì wa Muhammad ìdá dakhala Ramadan فتحت أبواب الجنة وغلقت أبواب النار Ànábì ní nígbà tí ramadana máa ti ń bọ̀ wọ́n ti ṣí gbogbo ilẹ̀kùn tí ń jẹ́ léèkẹ́ gbogbo ilẹ̀kùn bànújẹ́ wọ́n ti wà sódì sílẹ̀ ṣàìtọ́ wọ́n ti wá di ṣètánì ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọ́n di ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tá ti ṣètánì kí ni àsìkò ramadana kò sí pé a ṣe ṣìnà àsìkò ramadana kò sí pé a mutí àsìkò ramadana kò sí pé a ń wọ́ àwọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tá ti ṣètánì lòun nìyẹn o jẹ́mọ́ ramadana yìí ilé ọtí àsìkò ramadana yìí wọ́n ti tì í nígbà tí ramadana kú ẹyọ kan sí méjì nísìnyẹn wáyé lọ́wọ́ àwọn ilé ọtí wọ́n ti máa tún ṣe tàná tún ṣe fún ọmọ àdírẹ́sì tàná dẹ́sẹ̀ fún àwọn mùsùlùmí náà ni ìwà tó dáa ibi tó dáa akẹ́tọ́ bá sùn nílẹ̀ ẹ̀ ti ka kírísẹ́ tó pọ̀ àwọn ibi tí ó jẹ́ tó bá ní àwọn ìyàbẹ̀ wú káwọn kan gba kẹfílì ni ìlì áṣìlì sọ̀dún ni ọkọ̀ mùsùlùmí lè máa gbọ́ kẹ́tọ́ gbọ́ ọkọ̀ ìṣẹ̀ ní kí ló ṣe wá àwọn mùsùlùmí ẹjẹ́ padà káàkiri àwọn ọmọ ayẹ́ bẹ̀ ọlọ́run fún wa o ọlọ́run fún wa lọ́wọ́ ọlọ́run nípa lẹ́yìn wa abáwa alhaji awusudin bàbá dáadáa lọ́kọ̀ bá dó tì í ọmọ pàlẹ́ yìí ní máa ń sábà wọn tún sọ fún bàbá látàrí ọmọ ọdún ọdún kẹta tó dúkìá yín oní bàbá nǹkan tó kàn yín lọ́wọ́ yín ẹni àwọn ọkọ̀ náà lọ́wọ́ epo jáde fàyàrà ló kàn bẹ́ẹ̀ bá lù àwọn àbáyé lò bàbá ẹwọ́n náà jáde ẹkú jáde èyí tá à ń ṣe ìdáhùn àti à ń ṣe yìí ó ti kó ní pé ẹ ń gbé ẹ̀ńgá ń gbé ọ̀kadà kiri ẹ̀rí ní gbígbà kan náà ni àmọ́ bàbá ọlọ́dún ìdáyọ̀ tó ti ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò ti ra mọ́tò ayọ́kẹ́lẹ́ fún yín. ṣé bá wà sí àkàrà òbí wà gbélé ọlọ́run bá dúró tì yín o ọlọ́run bá palẹ́ yín o ọlọ́run àjẹkàn tó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run èmi tí ẹ gbọ́rọ̀ mi yìí èmi náà ni ọmọ kékeré kan tí ò mọ nǹkan kan tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó sì ń gbìyànjú láti déyàn tó ń gbìyànjú láti kọ́ ṣe àwọn ẹni ọlọ́run àwọn ẹni àná ọ̀dà fadlullahi wa diwanullahi as-suyuti al-ijabati ọlọ́run lẹ́ẹ̀kan sí bàbá wa al-ijabati ọlọ́ba alọ́yẹ̀mí wa lórí tí ò bá sọlá ọlọ́run tí ò bá sọlá wọn tánà wa tí ò bá sọlá wọn àwọn náà ní káàdà ká máa rí nǹkan wí nígbà tí àwọn akọ́ wa lọ́jọ́ kìíní àná níbi tá ti bẹ̀rẹ̀ ó dàgẹ́ ní pé ìnira bàbá ní ẹgbìyànjú ẹ̀tọ́ ẹ̀wẹ̀ kọjúmọ́ kéwú kẹsì kọjúmọ́ wé ó sì wá ń dùn wá náà pé àti ìdí kéwú náà kí ọlọ́ba ọlọ́run abẹ́ agbègbè ẹbẹ̀ gbogbo nǹkan tábì kéwú jù bẹ́ẹ̀ lọ́nà dálé ọlọ́wọ́ àfáwà Muhammad Abdulrakif Arrobani àléfà bàbá wa Muhammad Fahid ọlọ́mọkàrà lẹ́yìn ọlọ́run ọmọ ìkéré ni ọlọ́mọ àdàlágbà ìnáwó tó ń bọ̀ lọ́jọ́ ọ̀nà ìtajà tọ́jọ́ wájú ọlọ́run máa ṣe lọ́jọ́ ìbànújẹ́ fún wa ọlọ́run máa ṣe lọ́jọ́ ìbànújẹ́ fún wa ọjọ́ ayọ̀ ní kójọ́ fún wa aláhọ́lá wàlá quwwata subhanaka ya Allah subhanaka ya Nanu subhanaka ya Mannanu subhanaka ya Dayyan subhanaka ya Sultan rabbika bil izzati amma yasifun salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. The news of the unknown, we are its messengers of truth. Àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n àwa ni alárinà òtítọ́ rẹ̀.